kó tó di pé a máa bí àwọn ìjọba kó tó di pé a máa bí àwọn ìjọba Ogun State ìpè kí wọ́n bá wa ṣàánú Portable kó tó di pé a máa bí àwọn ìjọba Ogun State wípé kó bá wa ṣíjú àánú wò kó tó di pé a máa bí àwọn ìjọba Ọ̀ṣun State ìpè kí wọ́n kọ́kọ́ fọwọ́ sífà Portable mọ́ra kọ́fẹ́lẹ́ já ní wọ́nì pé kó má ṣe bẹ́ẹ̀ mọ́ ẹja bá ara wa sòótọ́ ọ̀rọ̀ ojú tèmi máa fi ń gbé ọ̀rọ̀ máa yàtọ̀ sí tí ẹnu mi fi máa fi ń gbé o. Mo ṣe fídíò kan lórí Portable mo sọ nínú fídíò yẹn mo jẹ́ kó yé ayé pé Portable ti fara kọ ó ti fi ẹnu kọ ó ti fetí kọ ó ti fẹsẹ̀ kọ ó ti fi gbogbo ara ẹ̀ ó ti fi kọ ọ̀nà wo ló gbà fi kọ látara obìnrin ló ti fara kọ gbogbo ọkùnrin láyé tó bá ti sọ pé gbogbo òun àṣírí ọkùnrin wà lọ́wọ́ òun àṣírí obìnrin wà lọ́wọ́ òun fẹ́ mọ́ fobìnrin ṣẹ̀sín òun náà padà ṣẹ̀sín ayérayé. Àwọn ọkùnrin kan wà tí wọ́n bá ń befriend obìnrin lẹ́yìn ìgbà tí wọ́n bá obìnrin yẹn sùn tán wọ́n á tún wà láàrin àwọn ọ̀rẹ́ wọn wọ́n á tún dálẹ̀ wọ́n á tún fi irú obìnrin bẹ́ẹ̀ ṣẹ̀sín wọ́n á máa fọwọ́ tọ́ra wọn pé kí ni mo ti gba pátá ẹ̀ mo ti jẹ̀ṣẹ̀. Gbogbo ọkùnrin tó bá ń sọ bẹ́ẹ̀ irú wọn máa ń padà ń rẹ́rìn gbẹ̀yìn wọ́n máa ń padà ń ráre gbẹ̀yìn ayé ni. Nítorí pé kí ni àwọn obìnrin bá ẹ̀dá tá a dá wọn ẹni àṣírí òun ni wọ́n. Kódà ibi tó lọ ń fi hòhò obìnrin sí ẹ̀rí pé ibi tó jìnnà ni ibi tó pamọ́ gan lọ́lọ́run fi ìyìn tí ń jẹ́ ìhòhò ojú ara obìnrin sí níbi tó lọ́run dá wọn lẹ́ni tó pamọ́ sí nínú tó lọ́run dá wọn lẹ́ni tó pamọ́ dé. Ọlọ́run respect àwọn obìnrin nínú Quran ó respect wọn nínú gbogbo ayé. Àwọn obìnrin tọ́lọ́ ń bàbàrà tọ́lọ́ ń pọ́nlé tọ́lọ́ ń kàkún tó bàbàrà wọn débi kó fún olódìdí àyà náà lọ́kọ́ àdìpẹ́ Suratu Nisa ṣódà ká wá rí ọkùnrin kan tí ó mọ firú obìnrin bẹ́ẹ̀ ṣẹ̀sín lórí social media. Tá a bá fẹ́ wò wá àwọn obìnrin ó lè wò wá àwọn obìnrin kó wá wò pé n tó kù tó fẹ́ tóbìnrin bá ṣẹ̀ ọ́ àbówùwà tí ò dá sí ẹ o gbọ́dọ̀ wá ronú lọ bí pípé nígbà tó ti ṣẹ̀ yẹn o tó ti wà tí ò dá sí ẹ ní tó kù ní pé o fẹ́ fi ṣẹ̀sín lórí social media. Gbogbo ọkùnrin tó bá ti ṣe bẹ́ẹ̀ tó bá ní àárọ̀ kò ní lálẹ́ tó bá ní ọ̀sán yóò padà ráre lọ́jọ́ alẹ́ ni. Wàláì tó bá ṣe tó bá mu jẹ láàárọ̀ tó bá dọ̀sán wàláì ìyá rẹ̀ ó padà wá. Mo sọ nínú fídíò yẹn pé nínú àwọn ìyà tí Portable ń jẹ lọ́wọ́lọ́wọ́ sìn ìyá wípé ó ti bà kárí èèyàn jẹ́ because ẹni tó gbé wá sórí social media tó wá fi ráre tó wá sọ̀rọ̀ ẹ̀ tó sọ̀rọ̀ ẹ̀ yamayama tó useless ẹ̀ ó ti fẹ́ ní ẹ ráre ó ti bà ọjọ́ ọ̀la ènìyàn jẹ́ because Facebook can never forget. Ojú ọdọọdún ní Facebook ó mọ gbé nítorí kọ́ọ̀dù lẹ̀ nípa ẹnìyẹn wá. Àkọ́kọ́ ó bà yí ẹnìyẹn jẹ́ látara ìrìn àjò oríire tẹ́nìyẹn tó fẹ́ padà rìn. Ẹlẹ́ẹ̀kejì ni pé ó bà yí orú obìnrin yẹn jẹ́ látara àwọn ọkùnrin tí ó tún padà bá pàdé láti fẹ́fẹ́. Ó ṣe ìṣkan lọ́mọ ní Portable sọ nípa arábìnrin tó ràn àti ẹjọ́ jà lórí tọ́jọ́ jà tó gbé wá sórí ẹ̀rọ ayélujára tó bẹ̀rẹ̀ sí ní useless woman yẹn. Ó dójú tọ ọmọ yẹn ó dójú tù yẹ ẹ wá dúró èpè tọmọ yẹn gbéṣẹ́. Ẹ má jẹ́ ká tara wa àṣẹ ń bẹ lẹ́nu obìnrin jọkùnrin dán. Àdúrà tóbìnrin bá ń ṣe tọkùnrin bá ṣe láàrin 41 days tóbìnrin bá ṣe láàrin ọjọ́ méjì péré yóò rẹ̀ àmì pàdé ọ̀run ti gbà. Aláṣẹ ni wọn àṣẹ ń bẹ lẹ́nu wọn. Ẹ má jẹ́ àfi wọn wá rẹ̀ ẹ má jẹ́ àfi wọn ṣẹ̀sìn ẹ má jẹ́ àdọ̀tí obìnrin ká má useless obìnrin mọ́. Ẹ má fobìnrin ṣẹ̀sín mọ́ ẹni àpọ́nlé ni wọ́n. Mo sọ yẹn mo gbé tì tá a bá orú wí ẹja bá rò wí. Ṣé ẹ rí fídíò mi yẹn bá mi ṣí rẹ̀ ṣé ẹ rí mo máa ń sọ dáadáa lórí program mi fẹ́yìn abiyamọ dáadáa ẹ̀yin abiyamọ tó lọ ní kí ẹ máa tẹ̀lé mi because èmi believe gbogbo àwọn tí wọ́n tẹ̀lé mi àwọn abiyamọ rí alálùbáríkà abiyamọ ni wọ́n. Àlùwọ́lódù sí irú àbí mo máa ń sọ fún yín pé gbogbo ohun tí ẹ̀dá bá ń ṣe láyé ọmọ ò mọ tú àṣírí bàbá ẹ̀ ọmọ ò mọ tú àṣírí yẹ gbogbo ẹ̀yin abiyamọ èmi máa ń sọ fún yín dáadáa pé tí nǹkan tó bá ṣẹlẹ̀ sẹ́nìkan ẹ má kẹ̀jẹ́ ká rò pé nǹkan minor ni kì í ṣe minor o Ọlọ́run fi ń ṣe wáàsí ọ̀rọ̀ Portable Ọlọ́run fọ̀rọ̀ ẹ̀ ń ṣe wáàsí fún gbogbo ẹ̀yin abiyamọ ni gbogbo àwọn abiyamọ tó lọ́n fún wa lọ́mọ ẹja tọ́jú àwọn ọmọ wa o ẹja kọ́ ọmọ wa lẹ́kọ̀ọ́ ẹ jẹ́ kí n kọ́kọ́ darí ọ̀rọ̀ ẹ lọ́sọ̀dọ̀ bàbá tó bí Portable lọ́mọ bàbá sorry to say ẹ má bínú o ẹ kì í ṣàbíamọ dáadáa because tẹ ẹ bá jí abiyamọ dáadáa tẹ ẹ bí Portable
tẹ́ ẹ tọ́ ni kò ní mọ̀ ṣe rádaràda rédèrèdè tó ń ṣe káàkiri àgbáńláyé débi pé ó tún wá ń fara kọ́ lára àwọn èèyàn. Pásítọ̀ yìí Portable náà ló lu pásítọ̀, Portable ló lu àfà, Portable ló ń ṣègbà, Portable ló ń ṣàwo. Mo nígbà pé tí Portable bá ní òbí gidi tó bá jẹ́ kó rí bàbá rẹ̀ bíi ni gbogbo rádaràda ẹ̀ kò jẹ́ kó bá ṣe. Tó bá ṣe rádaràda ẹ̀ lákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì tí bàbá ẹ̀ bá lọ bá, tí bàbá ẹ̀ bọ́ra sí òwò tó fi bẹ́ẹ̀, tí bàbá ẹ̀ bá sọ̀rọ̀ mo mọ̀ pé ó jẹ́ kó sinmi. Àmọ́ àwọn bàbá tó bí ọmọ yìí, sorry to say mi ìmọ̀ wíyàn tẹ jẹ́ o, àmọ́ mo believe pé n tí ẹ jẹ n tẹ̀ ń jẹ kò jẹ́ lè rí ọmọ yìí, ọmọ tẹ́ ẹ bí bá kò jẹ́ kẹ́ ẹ lè rí Portable yìí ọmọ yín kò jẹ́ kẹ́ ẹ rí bá sọ òótọ́ ọ̀rọ̀. Bàbá tó bí Portable, tí Portable bá jáde tó bá bu yín tó bá ń sọ wípé ẹ̀yin lẹ kó bá òun, ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ o. Bẹ́ẹ̀ ni tí ẹ rí tá a bá rí ọmọ tó bá ṣe rádaràda rédèrèdè nínú ayé lè ní òbí ẹ̀ ló kó bá. Ṣé rí tí foundation ọmọ bá ti wọ́ láyé, tí foundation ọmọ tó bá ti lè wọ́ láyé ó ti wọ́ for life nìyẹn. Foundation Portable ti wọ́, ó ti wọ́ láti lè wá. Ibo ló gbà wọ́ ni wípé kò rí òbí rẹ̀ bí. Portable ò rí bàbá rẹ̀ bí. Sorry to say Portable ò rí ìyá rẹ̀ bí. Kájẹ̀ wá sọ pé ìyá ò sí láyé mọ́. Ṣé bí bàbá wà láyé? Tí bàbá bá wà láyé ó jẹ́ kí àánú bàbá yẹn ó lè ka ọmọ ẹ̀ láti bá a sòótọ́ ọ̀rọ̀. Ṣé bàbá Portable ò sínú ayé ni? Gbogbo wa tí Portable ń wù nínú orí social media ṣé bàbá rẹ̀ ò kí ń rí ni? Ṣé bàbá rẹ̀ ò sínú ayé ni? Ṣé bàbá rẹ̀ ò rí ngbà tó lu pásítọ̀ ni? Ṣé bàbá rẹ̀ ò rí ngbà tó useless àfà ni? Ṣé bàbá rẹ̀ ò rí ngbà tó bẹ̀rẹ̀ sí ní tó ń gbé obìnrin jáde wá sórí social media tó useless obìnrin yẹn tó fobìnrin yẹn ṣẹ̀sín? Ṣé bàbá rẹ̀ ò sí nínú ayé ni? Ibo ni bàbá yẹn wà nígbà yẹn tí bàbá yẹn ò lè pé níbi tó ti ń gbọ́? Ẹ wo ẹ má jẹ́ ká tara wa. Gbogbo ẹ̀yin òbí tẹ́ ẹ̀ bá ti tọ́jú àwọn ọmọ yín ẹnu yín ò lè tọrọ lórí àwọn ọmọ yín. Ó túmọ̀ sí pé bàbá yìí ò tọ́jú ọmọ, kò care fún tó Portable. Portable kọ́ lówó by mistakenly ni, kò care fún because tó bá yẹ kí bàbá tó care fún ọmọ ẹ̀ ni ẹnu rẹ̀ ó ka ọmọ rẹ̀. Gbogbo ẹ̀yin abiyamọ tẹ́ ò bá ti tọ́mọ yín, gbogbo ẹ̀yin abiyamọ tẹ́ ò bá ti tọ́jú ọmọ yín, gbogbo ẹ̀yin abiyamọ tẹ́ ẹ̀ bá ti rán ọmọ yín nílé ìwé tàbí kẹ́rẹ́ nílé kí ó kẹ́ fi ṣẹ́gi nílé lọ́wọ́ tọmọ yẹn bá gbọ́nu ẹ̀bùrú là wàláhì ọmọ yẹn ò ní gbọ́rọ̀ sí yín lẹ́nu. Tí túmọ̀ sí pé bàbá yìí gẹ́gẹ́gẹ́gẹ́ fún ara wọn wàláhì sorry to say this ó ṣeéṣe kí fídíò yìí dọ́dọ̀ yín. Dádì ẹ wà responsible sà, tẹ́ ẹ bá wà responsible ni sà, ó jẹ́ kẹ́nu yín ó lè ka ọmọ yín. Ọlọ́mọjà bí ọmọ tẹ́nu wa ò ní lè ká, ọlọ́mọjà bí ọmọ tágbára wa ò ní ká, ọlọ́mọjà bí ọmọ tá a pàṣẹ fún tí ò ní gbà, ọlọ́mọjà bí ọmọ ilé tí lápá tó yá sí gbogbo tó bá ti ṣe òun náà ló ṣe. Sorry sà, ẹ má bínú dádì, wàláhì tàláhì ẹ ń ṣàbíamọ dáadáa o, because ọmọ ẹ̀pẹ́ jábíamọ dáadáa ni tẹ́ ẹ bá tọ́jú Portable tó bá gbẹ́kọ̀ọ́ wàláhì Portable ò ní mọ̀ ṣe rádaràda bó ṣe ń ṣe kiri yìí. Mo tún sọ lẹ́ẹ̀kan sí pé àlìwálódù sí rábì ọmọ ni ó mọ tó àṣírí bàbá tó bí, ọmọ ni ó mọ júwe bí bàbá ṣe rí, ọmọ ni ó mọ júwe bí ìyá rẹ̀ ṣe rí, ọmọ ni ó mọ júwe inú ẹbí tó ti jáde. Àfọ oníwákà àfọ olórin kan tó ní abu karurin wa òmù karùkùrátù wàkàdúyún jíìbù òkùránù gẹ́rà nàjìb. Ó ní tí bàbá ẹni bá dá, tí bàbá ẹni bá dá, bí bàbá ẹni bá dá, bí ìyá ẹni bá já, bí ìyá ẹni bá dá, ọmọ náà ó dáa, gbogbo tí ó jáde lára wọn náà ó padà dáa. Gbogbo ọ̀bù àtọmọ bá ń wù lénìí wọn á ní amúkun ẹrù ẹ wọ, wọn lókèlè ẹwù ẹ wòsàlẹ̀. Bẹ́ẹ̀ bá rí ọmọ kan tó bá ṣe játijàti rédèrèdè tẹ́ ẹnu ẹnìkan kan ò ká tó ń wo rẹ̀ níwò Ọlọ́run, tó ń wo rẹ̀ níwò pé kò sí kankan kò sí kankan, ẹ wo dáadáa lọ́wọ́ àwọn òbí tó bí lẹ́nu wọn ò ká láti kékeré, because pẹ́ẹ́nu ẹ bá ká tó bá ká ọmọ ẹ láti kékeré tó o dẹ̀ ń ṣe ojúṣe rẹ lórí ọmọ tó bí wàláhì kò sí ni ọ pàṣẹ fọmọ ẹ. Bàbá tó bí wa lọ́mọ bí wàhálà kan bá fẹ́ ṣẹlẹ̀ láàrin àwọn ọmọ, bàbá wa máa sọ pé wàláhì tó o bá gbọ́n tí mo sọ fún ẹ ìmá kọ́ ẹ lọ́mọ, inú mi ò ní dùn sí ẹ, inú mi ò ní dùn sí ẹ àfi kó gbọ́n tí mo sọ. Bàbá tó tọ́jú ọmọ nìyẹn, bàbá tó tọ́ ọmọ nìyẹn o. Bàbá tó bí Portable lọ́mọ dédé gbogbo àjàgà tí Portable kó sílé ní dádì ẹ̀yin lẹ fà á tó pọ̀ ń bẹ̀ o. Tí Portable bá ń sọ pé ẹ̀yin lòun kówó fún, ẹ̀yin lẹ ralẹ̀, ẹ̀yin lẹ bẹ̀rẹ̀ lé kí wáyé tí wọ́n àwọn ọlọ́pàá wá àwọn kiri tẹ́ ẹ̀ lè àpíà tẹ́yin náà fi ń sákì. Dádì wàláhì ẹ̀bi tó pọ̀ jù ń bẹ̀.
I'm sorry to say it, ẹ má bínú mi kì í ṣọ̀yájú o, wàláì tàláì ẹ̀yin lẹ ṣe tó pọ̀ jù ń bẹ̀. Òbí tọmọ ẹ bá jàjà níláárí, ẹ̀yin náà wo gbogbo àwọn ọmọ tẹ́ bí náà dádì. Kò sí ìtọ́lọ́run ní kó ṣoríire bí ọmọ Portable yìí. Nígbà tọ́lọ́run ti wá lé pé Portable ni ó gbogbo òdílé yín ga yẹn dádì, ó yẹ kẹ́ ẹ lè falẹ̀ mọ́ àrísìkí ẹ, ó yẹ kẹ́ ẹ lè falẹ̀ mọ́ gbèsè ayé ẹ̀. Eré bí ò ṣe ní ṣubú, gbogbo ìwà tó bá ń wù tí ò da bẹ́ẹ̀ ṣe fẹ́ gba ìwàkiwà lọ́wọ́ ẹ̀, because opportunity come once. But dádì, ọmọ kan tọ́lọ́run yọ nínú ẹbí yẹn ní 100th century ẹ lè má rí irú ẹnu ẹbí yín mọ́. Irú Portable tọ́lọ́run yọ nínú ẹbí yín, Ọlọ́run ní kọ́wọ́ rẹ̀ ó jí, tọ́lọ́run ṣe ní ológun ọmọ káàkiri gbogbo àgbáńlá yẹn dádì, opportunity lẹ rí nínú ìdílé yín, ẹ lè má rí irú ẹ̀ mọ́ láyéláyé tálíkì yá mo fìdé. Ẹ̀yin ní ẹ wo orú Mohbad, ẹ wo Mohbad bọ́lọ̀ ṣe ṣe ọmọ náà lọ́mọ ológo tó nínú ayé, bọ́lọ̀ ṣe ṣe ọmọ yẹn lọ́mọ ológo tó nínú ayé. Nígbà tí ìyá tó bí ò falẹ̀ má rìsìkì nígbà tọ́mọ yẹn wà láyé, tí ìyá ò falẹ̀ mọ́rọ̀ ẹ̀, nígbà tí bàbá Mohbad ò falẹ̀ mọ́rọ̀ ẹ̀, ṣé rí i pé wọ́n padà fi Mohbad wọ́n padà fi pa àwọn òbí ẹ̀ lẹ́kùn ni. Nígbà táwọn òbí ẹ̀ ò sáré kọ́ falẹ̀ mọ́rọ̀ ẹ̀, nígbà tó ti rí pé ó dàbí pé ológo kan tó lọ fẹ́ fáwọn nínú ọmọ nìyí. Ẹ dákun, nínú ìdílé ìyá Mohbad ẹni kí wọ́n lọ wárú Mohbad wá nísìnyí, nínú ìdílé bàbá tó bí Mohbad ẹni kí wọ́n lọ wárú ẹ̀ wá. Transformer kan ẹ̀ẹ̀kan ló máa ń wá nínú ọdún kan nínú ìdílé kan o. Tí transformer yẹn bá ti lè wálẹ̀ kan báyìí, tẹ́ ẹ̀ bá ti lè gbogbo ẹ̀yin family tẹ́ ẹ̀ bá ti lè mójútó transformer yẹn, tó bá fi lè lana ẹ̀ ní rí iná mọ́ láéláé, gbogbo family yẹn máa wà nínú òkùnkùn títí ayérayé ni. Transformer kan ni Portable jẹ́ nínú ayé yín, nínú ìdílé yín. Bàbá dádì Portable, ẹ̀yin mò ń send message sí, ẹ bá mi share program yìí, ẹ bá mi love, ẹ bá mi like. Dádì ẹ̀yin mò ń throw message yìí sí, dádì Portable, transformer kan tọ́lọ́ ń fún yín tó jẹ́ Portable yẹn, tẹ́ ẹ̀ bá ti lè mójútó transformer yẹn, tẹ́ ẹ̀ máa sáfìsì ẹ̀, tẹ́ ẹ̀ máa wò ó bó ṣe tó bá ní fault, ibi tọ́wọ́ ẹ̀ kù sí, tẹ́ ẹ̀ máa mójútó, tẹ́ ẹ̀ máa monitor ẹ̀, tẹ́ ẹ̀ ṣùgbà ẹ̀ lọ́tún lọ́sì. Dádì, tí transformer yẹn bá fi lè lana títí ayérayé, family máa wà nínú òkùnkùn sáà. Problem tí Portable wà nínú ẹ̀ lẹ́ni dádì, sorry to say, ẹ má bínú sá, èmi kì í yájú ságbàlagbà sá. Dádì, ìtẹ́ ẹ ṣe nínú ẹ̀ ló pọ̀jù, ẹ kì í ṣe abiyamọ dáadáa, because tẹ́ ẹ bá jí abiyamọ dáadáa ó jẹ́ kó lè hàn lára Portable pé bàbá rẹ̀ ló bí. Bẹ́ẹ̀ bá jẹ́ abiyamọ dáadáa tẹ́nu yín ká ọmọ yín, ó jẹ́ kó lè hàn lára Portable wípé ìdílé rẹ̀ ló ti jáde. Dádì, ó bà ní kò tí ì bàjẹ́. Portable ọmọ yín ọmọ ológo ni, ọmọ tó lọ ń fún lógo lò káàkiri àgbáńlá ayé ni. Ó bà ní kò tí ì bàjẹ́. Ẹ sì lè tún ayé Portable jẹ o, ẹ sì lè tún ayé ẹ̀ ṣe. Níbi tó bàjẹ́ dé kò tí ì worst débi kó má látúnṣe. Dádì, ẹ wá àtúnṣe sí ayé ọmọ yín, ẹ kì í ṣàbíamọ́. Bọ́mọ yín bá gbé wá sórí social media tó ń ra bàtà sí lẹ́sẹ̀, tẹ́yìn náà ṣe bí bàbá, lójú tí yẹ ti ń jẹun ọmọ nìyẹn. Gbogbo àwọn Pasuma tí wọ́n ń kọrin nínú ayé lẹ́ni, àwọn òbí wọn ni ò fi wọ́n sílẹ̀, ló fi dàbí pé ẹ gbọ́ wọn títí táwọn òbí wọn fi kú. Ayé wọn ò dàrú, ọ̀rọ̀ wọn ò dàrú, ọ̀rọ̀ wọn lójútu, ó sì dá fún wọn. Nígbà àwọn òbí wọn ò tún síláyé mọ́ náà, ó sì dá fún wọn. Àwọn òbí wọn ni wọ́n mójútó ọ̀rọ̀ ayé wọn o. Saheed Òṣùpá tẹ́ ń wò wọn níwájú, tẹ́ ń wò wọn lọ́ọ̀kan yẹn, àwọn tí wọ́n bí wọn náà mójútó ọ̀rọ̀ ayé wọn. Àwọn ni wọn ò jẹ́ ká yí ọmọ wọn bàjẹ́. Nígbà tí Saheed àti Paso jà, tíjà wọn lágbára dáadáa, Paso mọ̀ sọ pé màmí Adija Kubra pè mí, wọ́n ní kí n má sọ̀rọ̀, wọ́n ní kí n má ṣe kíní kan. Òbí nìyẹn. Saheed ní o mọ̀ sọ pé kíní kan màmí máa ń sọ̀rọ̀ kan, wọ́n máa ṣe kíní kan. Òbí nìyẹn. Dádì Portable, níjọ́ wo lọmọ tí yín fọ̀rọ̀ yín kọrin yín rí pé dádì mi máa ń sọ báyìí, dádì mi máa ń bá mi wí. Ẹgbọ́n orin tí Saheed Òṣùpá kọ́njọ́ kan ni, ó ní tí mo bá jà tí mo ó bàjẹ́ bí bàbá mi á bá mi wí. Ó ní tí mo bá jà tí mo ó bàjà rè màmá mi á bá mi wí. Mo wá sọ pé màmá kí ló dé tẹ́ fi ń bá mi wí. Màmá ní tó bá jẹ́ bí àbí tó bá jàre, tí mo bá bá ẹ wí o ló máa fi mọ̀ pé já o dọ́là. Ó lè mi yàtọ̀ sí ìyáálé ọ̀ọ́kan tó ń bọmọ jẹ́ tó sọ pé òun nǹkan ni, tó bá wùwà bàjẹ́ tí ó nílé sọ fún. Ó wá ní bó ṣe bá bóun bá ṣe Àlàbí ní ilé ayé,
ó ní bóde ṣe ká bámọ̀ bá a ṣe Déyẹmí ní ilé ayé o àwọn ọmọ mi ló máa kéré ibẹ̀ lọ́jọ́ tí ń bá lọ láyé. Ẹ̀yin náà wọ̀rọ̀ yẹn ẹ wo wáàsí nínú orin yẹn, ẹ wo wáàsí nínú orin yẹn. Ó ní tóun bá jà tóun bá jẹ̀bi bàbá àwọn ó bá òun rí, bàbá òun ó bá òun wí, bóun bá jà bóun bá jàre bàbá àwọn màmá òun ó bá òun rí. Òun wá bí wọ́n ní kí ló tẹ́ fi ń bá mi wí náà, mo jàre tún bá mi wí. Bàbá ní tí ń bá bẹ́ẹ̀ wí ó ní mọ̀ pé jà ò dọ́là. Bàbá Portable ipa wo lẹ kó nínú ayé Portable tí Portable fi máa mọ̀ pé ìjà ò dọ́là àkọ́kọ́, tí ó fi mọ̀ pé jàgídíjàgan yóò débì kankan. Ǹjẹ́ bí Saheed Òṣùpá ṣe lórí ayé ẹ̀ tó fi succeed ni ọmọ yín Portable ń lò ó? Bí Paso ṣe lórí ayé ẹ̀ tó fi succeed lọ́mọ yín Portable ń lò ó? Bàbá lójú ayé yín ọmọ yín commit suicide ó commit káàkiri. Dádì kí lẹ rí ṣe sí abiyamọ kọ́ nìyí o. Dádì kò tí ì bọ́ kò dẹ̀ tí ì bàjẹ́. Ẹ lọ mójútó ọmọ yín. Ògo kan tó lọ fẹ́ fún yín nínú ìdílé yín nìyẹn. Òun ni Portable ọmọ yẹn. Transformer kan tó lọ fún yín nínú ìdílé yín nìyẹn. Dádì wàláì tó bá fi lè lana títí ayérayé wọn ò ní irú Portable nínú ìdílé yín mọ́. Ọmọ ológo Ọlọ́run máa ń yọ nínú fámìlì kọ̀ọ̀kan ni. Fámìlì kọ̀ọ̀kan tó bá ti lè jù sí báyìí. Tẹ́yìn tẹ́ dé fámìlì ẹ̀yin tẹ́ bí tẹ́ bá ti lè mójútó kẹ́ mójútó ògo ẹ̀yẹn kẹ́ mójútó kẹ́ falẹ̀ mọ́ kẹ́ sáré sọ̀tún fún síwájú sẹ́yìn fún pé kó má ṣubú tẹ́ ń kọ̀rí ẹ̀ tiẹ̀ tẹ́ mọ́nítọ̀ ẹ̀gó yẹn. Bàbá Mohbad ò mọ́nítọ̀ Mohbad ló yẹ kí Mohbad kúkú tó kú. Ìyá Mohbad ò mọ́nítọ̀ Mohbad ló yẹ kí Mohbad ó kúkú tó kú. Ọlọ́run tún wá fẹ́yìn nírú Portable yẹn nínú ìdílé yín. Bàbá ṣe é mọ̀ pé ẹ̀ mọ̀ tẹ́ ń ṣe bá mi ẹ̀ mọ̀ tẹ́ ń ṣe o. Ẹ wá lè mọ́nítọ̀ kẹ́ dúró tì í kẹ́ ẹ má jìnnà sí kẹ́ ẹ má tọ́ sọ́nà kẹ́ ẹ má lọ jíba láàárọ̀ kùtùkù kẹ́ ẹ má bá wí tó bá wù wá burú kẹ́ ẹ bá wí tó bá wù wá wà dáadáa ẹ pèsè ẹ ṣe yẹn bá mi. Ẹ̀yin náà ògbẹ́ tí ń jẹ wọn mọ́ àánú yín ò ṣe mí. Bọ́lá ń bá ní Ọlọ́run ní jẹ́ kí ṣubú o Portable ò ṣubú o wàláhì tó bá fi lè ṣubú bàbá ẹ padà sunkún ẹ̀ tó bá jọjú alẹ́. Ìmọ̀ràn tí mo fẹ́ fún yín ni pé ó bà ní kò tí ì bàjẹ́ o. Ẹ jọ̀ọ́ bàbá ẹ mójútó Portable káyé Portable bá lè nútumọ̀ délẹ̀délẹ̀. Ẹ bá a sọ̀rọ̀ ìtẹ́ ẹ fi ń jẹ́ bàbá lórí ẹ̀ ẹ bá a sọ̀rọ̀ tẹnu yín bá sì lè ka nítorí pé ẹ̀yin lẹ́bi. Ìmọ̀ràn tí mo kọ́kọ́ fẹ́ fún yín nìyẹn. Ìmọ̀ràn ẹlẹ́ẹ̀kejì ẹ̀yin ẹ̀gbọ́n Portable tẹ̀ ń jáde ẹ bá ti má jáde ẹ̀yin ẹ̀gbọ́n Portable pàápàá jùlọ èyí tó wá sọ̀rọ̀ ẹ̀ tó wá bu tó wá ṣépè fún tó ní kò ní bọ́m̀bẹ̀ lórí problem tó wà yẹn tó lè ò ní bọ́m̀bẹ̀ kò lè ṣe ká mọ̀ irú ẹ̀ nínú fámìlì irú ẹ̀ ò lè ṣe kó bá wà nínú ẹbí. Àwa náà ní tiwa lára èmi tí mò ń sọ̀rọ̀ yìí èmi náà ní tèmi náà lára. Àìmọye àwọn ẹ̀gbọ́n tó yẹ pé wọ́n ń gbógun tì wá gan. Àbí ẹ̀gbọ́n mi ọmọ ìyáálé màmá mi ti sọ fún mi rí pé láàlá mi tó ń lo òkè yẹn ó sì tásìkò tó máa wálẹ̀ ìlú mi tó ń ró yẹn ó tásìkò tó máa yá kókò sí bí ẹṣin mi ṣe lè kó sáré tó yóò mọ bá wọn níwájú ni. Àbí kò lè ṣe kí irú ẹ̀ ó máa wà nínú fámìlì ìkínú ìdílé kankan. Kódà ọmọ ìyá mi gbógun tì mí ọmọ ìyá ẹni a máa gbógun tì ní a máa gbógun tẹ́ni ọmọ bàbá ẹni a máa gbógun tì yàn. Kò lè ṣe kí irú ẹ̀gbọ́n Portable tó ń gbógun tàbúrò ẹ̀ tó ń gbàbúrò ẹ̀ ṣépè yẹn irú ẹ̀ ò lè ṣe kó má wáyé kàńdá ò lè ṣe kó má sí nínú rẹ̀ sí kò sí ní ká mọ̀ irú ẹ̀ o. Àmọ́ pẹ̀lú bẹ́ẹ̀ bọ̀dá Akeem àbí kí náà pè yín orí yín ti dàrú ẹ̀gbọ́n ayé yín ti bàjẹ́ tọ́lọ́mbá ní kí fídíò dọ́dọ̀ yín olórí ibú nìyín ẹ̀ ń ṣe olóríire o ẹ̀ ń ṣe alálùbáríkà o tálùbáríkà báyìí wà ní ayé yín ni àbúrò yín lówó àbúrò yín ṣoríire àbúrò yín di star àbúrò yín di celebrity ó dolókìkí káàkiri gbogbo àgbáńláyé tó yẹ kẹ́ ẹ mọ̀ bẹ́ẹ̀ ṣe máa fọwọ́sowọ́pọ̀ tẹ́ ẹ máa súgbà rẹ̀ tẹ́ ẹ jọ máa kẹ́ ẹ béèrè owó lọ́wọ́ àbúrò yín kó mọ̀ fún yín ìyẹn ò ní kẹ́ ẹ gbé ṣépè káàbùrò yín ó ṣẹ̀yìn ìyẹn ò ní kó wà nínú problem kẹ́ ẹ wá máa jáde fún pé wá tó wá sọ máa ṣépè fún láti fi wọn fi kún problem ẹ̀ olórí ibú ẹ̀gbọ́n nìyí transformer kan tó lọ ń fún yín nínú ìdílé yín nìyẹn ẹ ṣe ẹ̀yin ò ní lárí ẹ jẹ́ èèyàn ọlọ́wọ́ ní káàbùrò yín lẹ́yìn àbúrò yín lẹ́yìn ọlọ́ni kó rọ́wọ́ mú nínú ayé instead of kẹ́ ẹ dìde kẹ́yìn náà ti ṣe ọmọ ìyá ọmọ bàbá kẹ́ ẹ dìde pé àbúrò mi ọmọ ìyá ẹ lówó olóòní bá ná olóòní dúró tì í tó bá yára ta ni ó gbé tó yẹ kẹ́yìn náà falẹ̀ mọ́rọ̀ ẹ̀ ṣé kẹ́ ẹ bínú sí lókù ṣé kẹ́ ẹ gbé ṣépè lókù Portable opportunity kan tẹ́ ẹ rí nu mọ̀lẹ́bí yín ni Portable
bó bá ti lè lana transformer yẹn tó bá ti lè lana bọ̀dá kí àbí kí náà pè é wọ ẹ̀gbọ́n Portable tó jáde tó ń sọ̀rọ̀ aburú nípa tí yín bàjẹ́ finally nìyẹn. Portable sì lè ṣe yín lóore ó sì lè gbé yín débẹ̀ intẹ́ẹ̀tì ẹ̀rọ pé ó lè ṣe inú ayé yín ó sì lè padà ṣe. Ẹni tí ò bá ṣoore fún ẹ lẹ́ni má lose hope pé kò lè ṣoore mọ́. Ẹni tí ò bá ti rántí ẹ lẹ́ni má lose hope pé kò lè rántí ẹ mọ́ náà. Kò rántí ẹ lẹ́ni ni ó lè dọ̀la kó padà rántí ẹ o. Ẹni tí ò dùn ẹ nínú lẹ́ni ó lè dọ̀la kó rí dùn lára ẹ̀. Abẹ́ni tó ṣaburú fún ọ lẹ́ni tó wò gẹ́gẹ́ bí aláburú bọ̀dá mi ó lè padà dùn yín nínú lọ́la ó lè padà ṣe oore mọ́ lè gbàgbé nínú ayé yín. Bọ̀dá ẹ̀gbọ́n Portable tẹ jáde tẹ́yìn náà sọ̀rọ̀ kò gbé kò sábúrò yín bọ̀dá orí yín ti dàrú ó jẹ́ kẹ́ ẹ lọ lògùn àrùn ọpọlọ àwọn ọpọlọ ò jẹ́ ẹ gbádùn kò jẹ́ kẹ́ ẹ lè ṣe bẹ́ẹ̀ ẹ dójú ti bàbá tó bí yín lọ́mọ ẹ dójú ti ìyá tó bí yín lọ́mọ ẹ dójú ti ìdílé yín lápapọ̀ pẹ̀lú bẹ́ẹ̀ ṣe wá sọ̀rọ̀ àbúrò yín láìda lórí social media. Ó di méjì ṣẹ́rẹ́ ẹ̀yin ẹ̀gbọ́n tẹ́yìn jáde ẹ̀gbọ́n lóbìnrin àtàbúrò ìyá tẹ́yìn náà jáde tẹ́ wá sọ̀rọ̀ dáadáa nípa Portable pínyàn dáadáa ni o èèyàn rẹ ni o ẹ̀yin tẹ́ jáde yẹn kí ni pátẹ́yìn náà kónú ayé Portable. Ẹ ṣáà ń gbọ́ pé ó na pásítọ̀ ẹ gbọ́ pé ó ń useless lè mọ́mù ẹ gbọ́ pé ó fẹ́ yàwó bẹ̀rẹ̀ sí ní useless ẹ̀ kí ni pátẹ́ kónú ayé àbúrò yín àmọ́ ńgbà tẹ́nu ayé àbúrò yín mẹ́hẹ́ tó ní problem gbogbo yín lẹ̀ ń jáde fòkìfòkì bí ẹdìyẹ orí àbá gbogbo yín lẹ̀ wá sọ̀rọ̀ lórí social media ẹ rí pé ẹ̀pọ́n ìdílé yín lé kẹ́ ẹ kúkú bá jáde pàápàá kẹ́ ẹ má sọ̀rọ̀ wàláhì ó pe yín jọ̀rọ̀ tẹ́ sọ lọ o gbogbo ẹ̀yin ẹ̀gbọ́n Portable ẹ̀ káre ẹ̀ ń ṣẹ̀gbọ́n dáadáa because ẹ̀yin gẹ́gẹ́ fún ara yín oríire Portable ò jọ yín lójú bóríire Portable bá jọ yín lójú ni kò jẹ́ kí Portable wà ní gbogbo wàhálà tó wà yìí. Èmi àwọn tó jábúrò lẹ́yìn mi ẹ gbọ́ àwọn tó jábúrò lẹ́yìn mi ọlọ́jẹ́ kí gbogbo wọn jẹ́ yẹn ọlọ́jẹ́ kí gbogbo wọn níláárí kò sí ìtọ́lọ ní kọ́wọ́ ẹ̀ kọ́ lọ́ ń ṣàánú tó mi pẹ̀lú bọ́lọ́ ṣe wá ṣàánú mi láàrin wọn yẹn mo máa ń pè wọ́n máa ń bá wọn ṣe meeting mo máa bá wọn sọ kódà lánàá mo ṣe pé ẹni tó jẹ́ fún lásìmọ̀ màmá mi yọjú sí mi lé mo bá a sọ̀rọ̀ pọ́n tó méyàn ṣe máa ń lu ayé tó mọ̀ fi ń succeed méyàn ṣe máa ń lògbé sí ayé tó mọ̀ fi ń succeed àbí àǹtí ǹjẹ́ yín náà pàbúrò yín sílẹ̀ rí wẹ́ẹ́ mi lè blame yín náà nígbà tó yẹ pé òun ló ń fún yín lóúnjẹ òun ló ń jẹ́ kẹ́ ẹ wọṣọ òun ló ń fóúnjẹ sí yín lẹ́nu ẹ̀yin náà rí òótọ́ ńlẹ̀ ẹ lè bá àbúrò yín sọ ẹ ti gbà wípé transformer kan tó lọ fún yín nínú ẹbí yín nìyẹn tó bá ti lè lana tẹ́ ẹ̀ bá jọ mójútó àti bàbá àtẹ̀gbọ́n tó sọ kátikati àtẹ̀yìn ẹ̀gbọ́n tẹ̀ ń jáde pé èmi lẹ̀gbọ́n ẹ̀yẹn ẹ̀yin táyé ò mọ̀ tẹ́lẹ̀ tó yẹ gbígbà tábúrò yín ní problem lẹ́padà wá ń gbéra yín jáde sínú kámẹ́rà pé èmi lẹ̀gbọ́n ẹ̀ fa àbúrò yín ṣẹ̀ sí ni ẹ̀ pọ́nlé o gbogbo ọ̀tẹ́ rẹ̀ kọ́ yẹ fi pọ́nlé yẹn ẹ̀ ò fi pọ́nlé ẹ̀ fi ń rárí ẹ̀ fi ń ṣẹ̀ sí ni nítorí yẹ kí ẹjọ́ mójútó ó yẹ kí ẹjọ́ sowọ́pọ̀ àti bàbá àtàǹtí àtẹ̀gbọ́n transformer kan tó lọ ń fún yín nínú ìdílé yín nìyẹn ńṣe ló yẹ kí gbogbo yín jọ máa sáré bí ò ṣe ní lana bí ò ṣe ní kúkú òjijì bọ́lọ́hùn ò ṣe ní pa ìràwọ̀ yẹn wọ́n rẹ́mọ lára ikú tó yẹ kẹjọ máa sáré nìyẹn kì í ṣe rárá àdá tẹ́ ẹ wá ń sọ lórí social media kì í ṣe rárá àdá tẹ́ ẹ ń sọ lórí social media ń sìn ṣé kí Portable bá lè mọ̀ pé nífẹ̀ẹ́ òun àbí kó bá lè mọ̀ pé kí ẹ̀ fóun orí yín ò pé ní tó yẹ kẹ́ ẹ rọ́kọ́lẹ̀ ẹ̀ràn o ẹ mójútó lọ bá ní kí Portable ó bọ́ nínú ìṣòro tó wà yìí ẹ jọ pawọ́pọ̀ ẹ mójútó àbúrò yín ẹ lọ mú gbàjáyìn mi tó ti lé tẹ́ ti lè mú ẹ sáré kábúrò yìí kí transformer àdílé yìí ó má lànà ẹ lè rírú ẹ̀ mọ́ bí Portable bá kú lé ní ẹ ò lè rírú ẹ̀ mọ́ nínú ìdílé yín inú ìdílé àrọ́mọkọ àrọ́mọ méjì àrọ́mọdọ́mọ ẹ̀ tálíkì yá mo fi dé ẹ gbàgbé ẹ wọn ò ríru Mohbad mọ́ wọn ò lè ríru Portable mọ́ tí kankan bá ṣe olódì ẹ̀ gbogbo ẹ̀yin àǹtí gbogbo ẹ̀yin àbúrò ìyá àbúrò bàbá tó bá jẹ́ pé orí yín pé ni tó bá jẹ́ pé orí yín pé tẹ ní làákàyè ni ó jẹ́ kẹ́ ẹ mójútó gbèsè ayé Portable kò jẹ́ kẹ́ ẹ fi Portable lẹ̀ káyé rẹ̀ ó bàjẹ́ báyìí gbogbo ẹ̀yẹ́ gbọ́ iṣẹ́ yìí ti gbàgbé pé tá a bá ní ká fi wèrè lẹ̀ kó sìnkú yẹ ṣé àmọ̀ pé yóò sìnkú yẹ jẹ ni bẹ́ẹ̀ bá ní kẹ́ ẹ fi Portable lẹ̀ tẹ kàn filẹ̀ tẹ́ ń wò bó ṣe ń bá gbèsè ayé ẹ̀ lọ yẹn ṣé àmọ̀ pé padà fojú sunkún ẹ̀ ni Ọlọ́run ò ní jẹ́ kẹ́ ẹ fojú sunkún ẹ̀ o mi ò ṣépè o tẹ́ ẹ bá filẹ̀ tó ń bá gbèsè ayé ẹ̀ lọ bó ti ń gbà lọ yẹn tẹ́yìn rò pé ó fún yín 20,000 ó fún yín 10,000 ó fún yín 100,000 ó fún yín mọ̀lẹ́bí lówó ẹ̀yin mọ̀lẹ́bí ẹ̀ ń sọ pé ó máa ń fún wa lówó ó máa kú àṣebítì ó máa fún wa lówó ipa wo lẹ kónú ayé ẹ̀ lèmi bá yín sọ transformer tó fún yín níná ẹ̀ sáfìsì ẹ̀ transformer tó fún yín níná ẹ̀ pélé láàrin mọ̀lẹ́bí kẹ́ ẹ̀ nù lọ́rọ̀ transformer tó ní níná ẹ̀ fún nímọ̀ràn pé jásíjásí tó ń ṣe ìdákun nígbà tí ọ̀bọ̀bọ̀ kan tó wà ní Germany kan ni àkọ́bí ọlọ́ba mo kàn fi ṣe example ni o
nígbà tó bẹ̀rẹ̀ sí ní ṣe mọ̀nàmọ́ná tó ń borúkọ àwọn ẹbí ẹ̀ jẹ́ tó ń kojú àwọn mùsùlùmí tó ń sọ rárára àwọn mọ̀lẹ́bí ò ṣe mítìnì lórí ẹ̀ àwọn mọ̀lẹ́bí ẹ̀ ṣe mítìnì lórí ẹ̀ wọ́n wá sọ̀rọ̀ tó lè dẹ́rùbà wọ́n sọ̀rọ̀ tó lè jaláyà pé lágbájá mọ́ borúkọ ẹbí wa jẹ́ o mọ́ borúkọ ọ̀ràn wa jẹ́ o bá máa yọ ẹ́ kò nú ẹbí wa má lórúkọ ẹbí mọ́ àfẹ́ rí ẹ mọ́ àwọn òbí ru ọmọ báyìí nínú ẹbí àwọn o àwọn ọmọbi tó ti rí tiẹ̀ o kì í ṣe pé wọ́n fẹ́ kọ́ lọ́mọ wọ́n mọ̀ sọ̀rọ̀ jayà fún kó ba lè change kó ba lè wọ́wọ́ wà burúkú yẹn bọ́lẹ̀ gbogbo ẹbí náà ṣe meeting gbogbo àtàwọn ẹ̀gbọ́n àdúgbò àtàwọn ẹ̀gbọ́n nulẹ̀ gbogbo wọn ni wọ́n ṣe meeting lórí bọ̀bọ̀ àkọ́bí ọlọ́ba yẹn wọ́n ṣe fídíò yẹn láti pé kó fi lè jaláyà kó fi lè dẹ́rùbà àwọn ẹbí tí ò fẹ́ lùzì ẹ̀ nìyẹn tí ò fẹ́ lùzì ọmọ wọn nìyẹn ẹ mọ̀ bóyá àkọ́bí ọlọ́ba bóyá onìkan ló lórí iye nu fámìlì wọn bóyá onìkan ló lọ lóyè ìbò nu fámìlì wọn bóyá onípa tó ń kó nínú fámìlì wọ́n dẹ̀ ṣe meeting lórí ẹ̀ wọ́n sọ̀rọ̀ tó lè dẹ́rùbà wọ́n sọ sí i ẹ̀yin náà tẹ́ jẹ́ family Portable ǹjẹ́ pé Portable sí meeting kẹ́ ẹ pè sáàrin kẹ́ ẹ nù lọ́rọ̀ kẹ́ ẹ sọ̀rọ̀ tó lè já aláyà kẹ́ ẹ sọ̀rọ̀ tó lè dẹ́rùbà tó fi lè fa gbogbo lè fáwọ́ gbogbo arádáradá òṣì tó wù yìí tó lè fi fà bọ́lẹ̀ ǹjẹ́ ṣe bẹ́ẹ̀ ẹ ṣe bẹ́ẹ̀ náà ó wá ní problem tán ọ̀dẹ̀ òpònú ara yín gbogbo yín fò jáde fòkìfòkì ẹ wá ń sọ ó ṣe dáadáa o ẹ má dá alágbájá lóhùn ẹ rí pórí yín ò pé ẹ ń fira yín ṣẹ̀sín ẹ ń fìdílé yín ṣẹ̀sín ẹ ń fọjọ́ ọ̀la àbúrò yín ẹ fi ń ṣẹ̀sín ni orí yín ò pé ẹ lọ́mọ tẹ́ ń ṣe bọ́lá ń bá ní kí Portable ò bọ́ nínú ìṣòro yìí ẹ̀yin ni kẹ́ ẹ lọ tún gbèsè ayé yín ẹ lọ tún rọ ẹ̀yin lẹ lè kó sí Portable lórí lẹ lè convince ẹ kó níbi ìwà burú ìwà bàjẹ́ tó wù káàkiri yẹn mo tún sọ yẹn mo gbé yẹn tì kí wá bọ́ sórí Portable gangan Portable ọmọ Lálọ́mí ó ní opportunity ò dẹ̀ mọ́lò Ọlọ́run ṣàánú ẹ púpọ̀ orin kí ló mọ̀ ọkọ Portable ò mórin kọ ọmọ Lálọ́mí wàláhì ò mórin kọ ṣé gbogbo orin tó ń kọ yẹn náà zazu jokotua àyàgídílà oṣù níbi tó ti ń bó káàdì o àkàlẹ̀ kọlu ṣé orin nìyẹn ò mórin kọ tó Lámídé ò mórin kọ tó Davido gbogbo àwọn tí wọ́n jẹ́ musician ó mórí kọ tó wọn kí ló ń kọ Portable ó mórí kọ ọlọ́mọ̀ọ́mọ̀ fẹ́ ṣàánú ẹni ọlọ́mọ̀ọ́mọ̀ wàláhì fẹ́ ṣàánú ẹni ọlọ́run fẹ́ lù ẹ́ pé kó o gba ìwọ ló máa gbaṣọ ọ̀yà kúrò lára bàbá àti ìyá tó bí ẹ lọ́mọ ọlọ́run fẹ́ lù ẹ́ nílò wípé ìwọ ló go ìdílé yẹn pé go ìdílé yìí wọ́n ti dààmú púpọ̀ ẹ jẹ́ lu ọmọ kan fún wọn kó tiẹ̀ gbogbo yẹn ga ọlọ́run mọ̀mọ́ fẹ́ lù ẹ́ ní o mórí kọ àlùbáríkà lọ́lọ́run kàn fi sínú ayé ẹ̀ kí ló ń kọ tó ń gbé lọ sí Amẹ́ríkà tó lọ́ ń túkọ kí ló ń kọ tó ń pè ẹ́ London tó lọ́ ń túkọ kí ló ń kọ tó ń pè ẹ́ lọ Canada tó lọ́ ń túkọ àwọn tí wọ́n mórí kọ jù ẹ́ lọ wọn ò tẹ̀ta ní Nàìjíríà àwọn tí wọ́n mórí kọ jù ẹ́ lọ wọ́n mórí compose jù ẹ́ lọ wọ́n máa gbé kalẹ̀ orin jù ẹ́ lọ Ọlọ́run ní kó gò wọn ò búyọ gbogbo wọn kàn ń wú ẹ lọ́ọ̀kan pé mo dẹ̀ mórí kọjọ ọmọ yín lọ àmọ́gò wọn ò búyọ Ọlọ́run wá fún ẹ lọ́pọ̀tunity ẹjọ́ torí ọlọ́ gbogbo ẹ tẹ̀ wo program ẹ bá mi share program ẹ jọ̀ọ́ mo fọlọ́n bẹ̀ yín ẹ dákun ẹ bá mi share program ẹ bá mi tẹ love ẹ bá mi tẹ like mi ní pẹ́ ndnc mi ní pẹ́ ndnc ṣẹ́jú díẹ̀ lókù mi lè pé mo lè lò tí ṣẹ́jú márùn-ún mọ́ ẹjọ́ ẹ má bínú Ọlọ́run fún ẹ lọ́pọ̀tunity lọ wo àwọn tó ń kọrin nínú ayé náà àwọn èèyàn ń kọrin gidi tààrà tó yẹ pé Ọlọ́run ò dẹ̀ gbọ́ wọn sókè wo Barrister wo Kollington lọ wo àwọn tí wọ́n jọ jẹ́ set nígbà yẹn lọ́hùn gbogbo wọn ìràwọ̀ wọn Barrister tẹ ìràwọ̀ gbogbo wọn ni Kollington tẹ ìràwọ̀ gbogbo wọn ni gbogbo wọn ò gbérí o Barrister lo ọlá ètí tó fi lò tán tó fi wọlẹ̀ nígbà ìṣẹ̀lẹ̀ wa ń gbọ́ story pé alágbájá àwọn set Barrister tàmẹ̀dù àwọn set Barrister kì í ṣe nǹkan kan Ọlọ́run ló mọ̀ọ́mọ̀ ṣe àwọn tó go wọn búyọ yẹn ọlọ́mọ̀ọ́mọ̀ tán náà go wọn ni jọ́ torí Ọlọ́run látijọ́ tí Barrister ti kú ṣé wọ́n rí irú ẹ̀ mọ́ nínú fámìlì wọn ìjọ tí Kollington ò ti lè kọrin dáadáa mọ́ ṣé wọ́n rí irú ẹ̀ mọ́ nínú fámìlì wọn Portable orí ẹ̀ ò pé ọmọ Lálọ́mí orí ẹ̀ ò pé ọmọ Lálọ́mí ò ní làákàyè ó gbọ́ o Ọlọ́run fún ẹ lọ́pọ̀tunity ò mọ́ lò Ọlọ́run ṣàánú ẹ ó ní kó ní ògo Ọlọ́run kọ́ mi àlùbáríkà sí játijàti tó ń kọ́ Ọlọ́run kọ́ mi àlùbáríkà sí rédèrèdè tó ń kọ́ Ọlọ́run fa owó ẹ sókè nínú rádàdà rédèrèdè tó ń kọ́ yẹn ó yẹ kó o tún wá rí opportunity tó tún wá mọ̀ lò òpònú ọmọ ààrẹ bó o lọ lé babaláwo wa gbé sórí social media bó o lọ lé pásọ̀ wa gbé jáde sórí social media
bó lọ wẹ̀wẹ̀ odò agbésáré social media ó rí pórí ẹ ti dàrú ó gbọ́ ni gana wàhínà lè kú lẹ́ ha sí dàtí sùkúnù láàlá tó bá lò òkè ó máa ń padà ń wálẹ̀ ni ṣẹ́rí láàlá tó bá fàtẹ́gùn wúrúwúrúwúrúwúrú tó gbé gbogbo dọ̀tí gbúrúgbúrú tó gbé lọ sókè tẹ́wọ̀ gbogbo ẹ̀ lójú ọ̀run báyìí ẹ fún ní ìṣẹ́jú márùn gbogbo tó lọ sójú ọ̀run yẹn ẹ̀ ní rí mọ́ tó bá yá gbogbo ẹ̀ máa padà wálẹ̀ padà ẹ máa wojú ọ̀run ẹ̀ ní rí kankan mọ́ bẹ́ẹ̀ lọ̀rọ̀ ògo bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ògo ṣe rí bó bá ní ògo bó bá wà nínú ayé ẹ tó o bá mọ̀ ọ́ lò tó bá ṣe wúruwúru tó bá dálẹ̀ kan náà báyìí tiẹ̀ bàjẹ́ nìyẹn for life kí ló yẹ tó lọ́wọ́ fún ẹ l'opportunity tó mọ̀ ọ́ lò Portable já mi létí ẹ kó gbọ́n tí mò ń bá ẹ sọ kí ló yẹ tó lọ́wọ́ fún ẹ l'opportunity tó mọ̀ ọ́ lò kí ló yẹ tó lọ́wọ́ ṣe ẹ lólógun ọmọ tára rẹ ò balẹ̀ wọn náà ló wá sórí social media èmi àti ìyàwó mi Dubai láti ń lọ ṣe Valentine àbí lóòótọ́ ló fẹ́ ṣe Valentine ẹ ṣó ti wá gbọ́dọ̀ Dubai lọ báyìí àlórí ẹ ò pé wọ́n ní alábàáwọn tó ń yọ́lẹ̀ gẹ́lẹ́gẹ́lẹ́ wọ́n ní kún pa wọ́n gbélé tàṣọpọ̀ lọ́ ti ń jẹrẹ ẹ̀ mọ́lẹ̀ ṣé gbogbo àwọn olórin tó ti ń rí láyé ṣé bọ́ ṣe ń lò gbèsè ayé wọn nìyẹn ǹjẹ́ olùbá Davido tó ń gbé gbèsè ayé tiẹ̀ gbogbo gbèsè ayé family gbogbo gbèsè ayé jẹ́ yẹn tó ń gbé wá sórí social media Ọlámídé Bàdó ǹjẹ́ olórí gbogbo wọn tó ń ṣe rán orí burúkú tí wọ́n ń ṣe yẹn bọ́í tọ́lọ́ bá ní kó bọ́ nínú eléyìí ó jẹ́ kó lọ tún gbèsè ayé ẹ̀yàn gbogbo àwọn babaláwo ẹ tí wọ́n ń gbé jàpálí ẹ lọ́wọ́ tí wọ́n ń gbé gbìnlẹ̀ ẹ lọ́wọ́ tó ń pọ̀fọ̀ tó ń pàtẹ́lé wọn dọ́tò rán ibo ni wọ́n wà ń sìn ó yẹ kó lè yọ ẹ́ kó oníṣòro yẹn náà ó yẹ kó lè fi àfọ̀ṣẹ kó lè fi bá àwọn ìjọba sọ̀rọ̀ kí wọ́n gbẹ́jú kó sọ pé àwọn òwò ẹ̀ mọ́ náà gbogbo àwọn babaláwo gbogbo jàpá tó ń lò gbogbo ògbú tó ń lò gbogbo fanta tó lọ ń túlé rí ní odò yọtò Ọlọ́run gbogbo ẹ̀ wá dà sí gbogbo agbára yẹn dà gbogbo lẹ̀kẹ́ fá gbogbo lẹ̀kẹ́ oyè gbogbo orí adé ìwòrè oyè tó fi ẹ́ jẹ ibo ni gbogbo ẹ̀ wà lẹ́ni kí ló sì gbogbo òwúlò fẹ́ mọ́ sìn àlórí ẹ̀ ò pé ẹnìkan kan ò ṣe ẹ́ ìwọ ló ń ṣe rẹ̀ ọ̀tá kankan ló wà nídìí ọ̀rọ̀ ẹ̀ ìwọ ló ń ṣe rẹ̀ tí ọ̀tá bá tiẹ̀ wá ń di ọ̀ká lẹ̀ sọ pé bí yáyè pé obìnrin ló ń jà ẹ̀ because gbogbo àwọn èpè tí àwọn gẹ̀ẹ́sì gẹ́ẹ̀ ọmọ princess tó useless lórí media gbogbo èpè tó ṣẹ́ ló máa jà ẹ̀ gbogbo èpè tó ṣẹ́ ló bá padà jẹ́ because ọmọ yẹn fi omi gbóná ojú ló fi ṣépè fún ẹ àfi kó bẹ́ẹ̀ kó wáyọ̀nú ẹ̀